ẹ jẹ́ kí kọ́kọ́ sọ fún yín pé Oriyomi Hamzat is fine, but where he is not conducive, and wọ́n fi ààyè ipò rẹ̀ wọ́n fi ṣègbè, wọ́n dẹ̀ fi ààyè ipò rẹ̀ pàtàkì rẹ̀ ibi tó yẹ kó wà ló wà. Wọ́n dẹ̀ fún àwọn ènìyàn tí ó ń bọ̀ wá rí Oriyomi Hamzat, wọ́n fún wọn ní treatment tó yàtọ̀ sí eléyìí tí wọ́n ń fún gbogbo èèyàn. Ohun ẹni tẹ́ ń gbọ́ yìí náà ni Madam Ṣeun Adébóyè, àbúrò Gbénga Adébóyè kan náà tí gbogbo yín mọ̀ òun náà ni. Òun sì ni alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ kan nílẹ̀ Ìbàdàn tí wọ́n ń pè ní Gbóyèga Lawal. Arábìnrin yìí ló kọjú àgàn sí oríṣiríṣi awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ Queen Naomi àti Oriyomi Hamzat. Tẹ́ ẹ bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá ní Alájà Kaola, gbajúgbajà obìnrin tó sì jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nínú ẹ̀sìn Mùsùlùmí, a lè pè wọ́n ní àáfàá. Wọ́n lọ sí Agodi láti lọ wo Oriyomi Hamzat, wọ́n sì sọ oríṣiríṣi ọ̀rọ̀. Nínú fọ́nrán tẹ́ ẹ fẹ́ wò yìí ni arábìnrin yìí ti sọ wípé púpọ̀ nínú ọ̀rọ̀ tí ìyá sọ àti tí wọ́n sọ wípé ó ṣẹlẹ̀ ní Agodi, wọ́n ní irọ́ lásán ni o, àhesọ ọ̀rọ̀ sí ni pẹ̀lú, nítorí wípé kò sí ààyè láti bá Oriyomi Hamzat sọ̀rọ̀ níbi tí ó wà. Wọ́n ní ibi tí wọ́n fi Oriyomi Hamzat sí, ibi tí wọ́n fi àwọn tó kù sí ni. Wọ́n sì treat Oriyomi gẹ́gẹ́ bí wọ́n ṣe ń treat àwọn tó kù. Wọ́n ní kódà gbogbo àwọn tí wọ́n wá ń wo Oriyomi Hamzat, kò sí bó o ṣe lóko tó, kò sí bó o ṣe ní ipò tó, kò sí bó o ṣe jẹ́ èèyàn tó, ọ̀ọ́kán báyìí lẹ́ẹ̀tì mọ́ wòra yín. Kò sáǹfààní kẹ́yìn méjèèjì fọwọ́kànwọ́, kò sáǹfààní kẹ́yìn méjèèjì kẹ́ họ́ọ̀gì ara yín, kò sáǹfààní kẹ́ fẹnukẹnu, kò sáǹfààní fún ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kan tàbí kẹ́ pera yín sí ìkọ̀kọ̀kan láti bára yín sọ̀rọ̀. Wípé Oriyomi Hamzat wọ́n treat ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń treat àwọn tó kù tí ń bẹ ní Agodi ni. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí ìyá yìí sọ yìí wípé ọ̀rọ̀ tó lè fa àkóbá ni, ọ̀rọ̀ tó lè dá wàhálà lẹ̀ sí àwọn tí ń ṣiṣẹ́ ní Agodi ọ̀hún, yìí correctional center, àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀, ọ̀rọ̀ tó lè dá wàhálà lẹ̀ sí wọn lọ́rùn ni. Wọ́n ní àwọn rọ gbogbo àwọn tí ń lọ ń wo Oriyomi Hamzat àti Queen Naomi, wọ́n ní àwọn rọ̀ wọ́n wípé kì í bá dáa kí oníkálùkù kó mọ ohun tí ó mọ wí, kì í bá dáa kí oníkálùkù kó mọ ohun tí ó mọ sọ. Ẹ wò ó, láì dé ìnàpẹnu, wọ́n ó ṣí fọ́nrán ọ̀hún lẹ̀ fún yín kẹ́ ẹ rí gbogbo ohun tó ṣẹlẹ̀, kẹ́ ẹ fetí ara yín gbọ́. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu mi, wọ́n sì sọ wípé ẹni ọlọ́fà báyìí la ti ń gbọ́ mọ́ta. Arábìnrin yìí sọ̀rọ̀ lọ síwájú, ó sọ̀rọ̀ lọ sẹ́yìn, ó fàbọ̀ ọ̀rọ̀ ẹ̀ lé orí Ọọ̀ni tìlé-Ifẹ̀, ọba Ògúnwùsì. Ó sọ wípé bóbìnrin bá bímọ fún ni, ó ti kúrò ní àlè ẹni. Ó ní kí bàbá ṣe jẹ́jẹ́, kí wọ́n ṣe sùúrù lórí ọ̀rọ̀ yìí, kó sì wá nǹkan ṣe sí i. Wọ́n ní kò torí nǹkan méjì, ṣùgbọ́n nítorí ìtọ́mọ wọn Tadé ní káwò, èyí tí í ṣe ọmọkùnrin kan ṣoṣo tí Naomi bí fún Ọ̀jájá tìlé-Ifẹ̀. Ó nítorí wípé gbogbo ohun tá a bá ṣe lénìí, ọ̀rọ̀ tán ni yóò dì tó bá dọ̀la. Ó ní bóyá ẹ wá ṣe, ẹ fi agbára àti àṣẹ àti ipò tẹ́ ẹ ní, ẹ lè fi gba Naomi sílẹ̀, àbẹ́ ẹ̀ wá rí gbà sílẹ̀. Ó ní yóò wà nínú ìwé ìtàn wípé ẹ gbìyànjú agbára tiyín, ṣùgbọ́n tẹ́ ẹ bá dákẹ́ tẹ́ ẹ fọwọ́ lérán tẹ́ ẹ sọ nǹkan kan tẹ́ ẹ ń wò, àjẹ́ wípé tó bá tún dọjọ́ iwájú náà yóò tún wà nínú ìtàn wípé ìhà tẹ́ ẹ kọ sí bí wọ́n ṣe mú olórí sí ẹ̀wọ̀n rí o. Ó nítorí wípé olórí ń bẹ láàfin, ó yàtọ̀ sí olórí ń bẹ lẹ́wọ̀n. Ẹ wò ó, ẹ má jẹ́ ń dá yín lágara, èmi gangan kọ́ ni mo fẹ́ yànnàná gbogbo ọ̀rọ̀ ọ̀hún, ẹni ọlọ́fà láti ń gbọ́ mọ́ta bí mo ṣe wí lẹ́ẹ̀kan. Arábìnrin Ṣeun Adébóyè, yìí àbúrò Gbénga Adébóyè, yóò tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀hún lẹ̀, ẹ máa bá wa gbọ́ lọ. Ẹ ṣeun.
fault kan wà nínú àwọn nǹkan tí à ń gbọ́ lórí social media because tí mi ò bá fi ojú mi kan Oriyomi Hamzat báyìí kí n wo condition tó wà ó ti ń affect mi. Èmi wà lọ́dọ̀ Oriyomi mo dẹ̀ find out pé ojoojúmọ́ ni ọ̀gá mi lọ síbẹ̀ so mo dẹ̀ jókòó tí wọ́n mo tún béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ wọn. Oriyomi is fine, he's even the one consoling àwọn èèyàn tó wá ń bá. So he's strong, he's ready to face it no matter how. He's ready to face it. Bí akọni ṣe máa ń ṣe nìyẹn. And gbogbo activists pátápátá must be expecting something like that. If you're an activist, that there is nothing you cannot face, somebody like VGM should be expecting something like this anytime, any moment. Now, Oriyomi is fine, but I don't like him being in that position. But kò sí nǹkan tí a lè ṣe for now. Bó ṣe máa rí nìyẹn. Bó tiẹ̀ jẹ́ pé ó ṣẹlẹ̀ l'Abuja, ó ṣẹlẹ̀ ní Anambra, tí ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ó ní òfin ló hold. Tí àwọn Anambra àti Abuja yẹn gangan ló yẹ kí òfin hold dáadáa. But oore náà ni wọ́n fẹ́ ṣe so mi ò lè dúró tí wọ́n wípé dandan wọ́n ní láti jìyà nǹkan tí wọ́n fẹ́ ṣe oore fún. Àwọn tó organize yẹn àti Oriyomi Hamzat àti Queen Naomi the same thing dìjọ ni wọ́n. But ó yẹ kí wọ́n learn nínú nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀. But títí Oriyomi Hamzat ibi tó fi yàtọ̀ ni wípé it was an advert gẹ́gẹ́ bá ṣe lè bí báyìí náà gbé advert tó yẹ pé presenter tọ́lọ́run bá gbà fún tá a bá bá yín ṣe advert tí má bá yàn polówó wọ́n máa ń sọ wípé wọ́n mọ̀ pè mí dòru tó bá yẹ pé wọ́n ní kán wá náà ni àwọn èèyàn máa wọ́n bẹ̀ dòru Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. So nígbà tí wọ́n wá sọ wípé ká wá nínú ọ̀rọ̀ Alájà Kaola wọ́n sọ níbi kan wípé ẹ̀mẹ̀wà Oriyomi sọ pé ṣe ti ń lọ àti Queen Naomi náà ṣùgbọ́n bá tèmi débẹ̀ wọn kọ́ àwọn méjèèjì síbi kan náà sómi mọ̀ bóyá wọ́n lọ wò wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ èmi ò lọ wo Queen Naomi o. Ajígbóyè Gàlàwà náà ń lọ sí ọ̀dọ̀ Oriyomi Hamzat lójoojúmọ́ àná nìkan tí a sin màmá wọn nìkan ni Ajígbóyè Gàlàwà ò ti dọ̀dọ̀ Oriyomi àná nìkan ni mo gbọ́ ọjọ́ tí màmá Alájì kú gan mi rò pé Alájì ò jẹ́ ọ̀dọ̀ Oriyomi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ Oriyomi dá ó dá lọ́dọ̀ Alájì Oriyomi dá lọ́dọ̀ Gbóyè Gàlàwà. Now ọ̀dọ̀ Oriyomi Hamzat ni mo lọ àwọn ọkùnrin nìkan ló dẹ̀ máa wà ń bẹ̀ wọ́n dẹ̀ pè jáde fún wa so wọ́n ti bá wa pè jáde wọn ò dẹ̀ pàtàkì ẹ̀ rárá wàláhì wọn pàtàkì ẹ̀ rárá bí wọn ó ṣe lọ wo gbogbo èèyàn but wọ́n ní láti fún un ní ọ̀nà yẹn wípé àwọn èèyàn tó pọ̀ àwa máa wò ó because wọ́n mọ̀ pé public figure ni yàtọ̀ sí pé ó jẹ́ public figure ẹni tó bá ń fún àwọn ènìyàn bó tẹ̀ yẹ pé kò ṣe gbogbo ènìyàn ló mórè àwọn ènìyàn kan fẹ́ lọ wò ó then àwọn ènìyàn kan fẹ́ lọ mock but wọn ní gbé sójú inú wọn ló máa wà but inú tí gbogbo wa bá fi gbé lọ pátápátá lọ́rùn máa fi ṣe ẹ̀san fún wa. Èmi máa ń sọ wípé kémi jèrè iṣẹ́ ọwọ́ mi so ipò tó wà kò dùn mọ́ mi nínú but wọ́n fún wa ní privilege láti lọ wò so mo wá wò pé ṣé àyè ṣe ti ń lọ ṣóyọ because bí mo ṣe ń gbọ́rọ̀ yẹn ni mò ń sọ fún ọkọ wípé àwọn nǹkan kan wà tí Alájà Kaola ń sọ emotionally wọ́n wà carried away wọ́n ní kan tí Alájà Kaola sọ àwọn nǹkan yẹn ẹ̀rọ yẹn kò ń ṣe wípé wọ́n ṣe mọ̀mọ́ tẹ́ bá wo fídíò yẹn dáadáa ẹ rí wípé yes wọ́n really nífẹ̀ẹ́ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan jáde ń bẹ̀ tó jẹ́ wípé àwọn èèyàn discuss ẹ̀ lánàá èmi wà láìtàláì súnmọ́bì láhìlásíláwà mi ò wó tán mi ò wó dé ibi tí ẹnìkan ní pé wọ́n ń béèrè pé àwọn béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó tún mọ búyàn bò ní búyàn kò sí àyè láti máa béèrè irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ Oriyomi Hamzat níbi tá a dúró sí yẹn tí èèyàn bá béèrè irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ní ibi tá a dúró sí yẹn tí àwọn tí wọ́n dẹ̀ wà níbẹ̀ dẹ̀ dúró tí wọ́n bá béèrè irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àná ó máa rí bákanbákan. Mo gbàgbọ́ pé Alájà Kaola ò béèrè irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ Oriyomi Hamzat. There is no chance for a very long interaction between anybody àti victim ta lọ wò. Mo lọ síbẹ̀ ni mo ṣe ń sọ̀rọ̀. Alájà Kaola wọn mọ̀ọ́mọ̀ sọ àwọn kan tí wọ́n sọ yẹn mi ò wá mọ̀ pé bóyá bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ wọn o bóyá bó ṣe rí lọ́dọ̀ Alájà Kaola nìyẹn o mi ò mọ̀ bó ṣe rí o so but mi ò sọ eléyìí láti tàbùkù wọn bọ̀kan tí mò ń ṣe láti sọ ni wípé ẹ̀rọ yẹn nínú àwọn nǹkan tí Alájà Kaola sọ wọn mọ graffiti àti àwọn nǹkan tó lè mú jáde ni mo ní pé kí n sáré correct
pẹ̀lú àwọn ibi tí mo ti dúró lánàá àti bí wọ́n ṣe discuss show Alhaja Kaola yẹn ni mo ṣe ń sọ̀rọ̀. Error yẹn wá nítorí pé wọ́n wà emotionally carried away nítorí ìfẹ́ tí wọ́n ní sí Oriyomi, nítorí pé wọ́n mọ̀ ìpè kan táwọn bá sọ ó máa ní weight, but ṣe mọ̀ pé mò ń sọ wípé ẹ jẹ́ ká ṣá máa rọra wo àwọn nǹkan táwọn máa sọ ká máa yẹ̀ wò, ká má jẹ́ kí ìfẹ́ wa kó borí reality tó wà ńlẹ̀. In fact, one of our honorable was, we were discussing just of the recent, is a friend to my boss. Wọ́n sọ fún mi pé àmì ò ráwọn ní lánàá mi ò sí bẹ̀ yẹn, pé ìbànújẹ́ ni mo bá kúrò ní Agodi prison yard. Then tí mo wà níbẹ̀ mo kàn ní láti wà bẹ́ẹ̀ nítorí wípé wọ́n ṣẹ̀yẹ ìkẹyìn fún ìyá mi, wọ́n ń gbé ìyá mi sí kòtò, ìyá tó bí Alhaji Galawa. Mo ní láti wà bẹ́ẹ̀ ni tó bá pé program ara mi ni mo ní nígbà tí mo lọ wo Oriyomi Hamzat máa cancel rẹ̀, mo fi Ọlọ́run Olódùmarè ṣẹ̀rí máa padà sílé, bọ́ wọn bí mi dá mi ò lè ṣe. Alhaji gan, he was not even himself. So bọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́hùn-ún ni mo fẹ́ sọ yìí, because wọ́n ní Oriyomi béèrè pé ṣé tí ń lọ ni wọ́n gbága fẹ́ni kankan o. We cannot even go closer to him. There is no chance for hugging. There is no chance for private talk, and nobody will enter personally. They allowed us to enter like 4-5 at a time. Èmi ti keep báàgì ti tèmi torí mo mòfin ibẹ̀. Mo ti keep báàgì ti tèmi pẹ̀lú mọ́gàjì níta, ó ti gbé dání. Ẹ mọ̀ pé àwọn ọmọ Oriyomi máa pọ̀ ńbẹ̀ gan. Àwọn èèyàn tó dẹ̀ ń wọ́ wá gan seriously, àlejò Oriyomi Hamzat ni gbogbo wọn fẹ́ jẹ́. So Oriyomi ò ní lè béèrè lọ́wọ́ anybody pé ṣé tí ń lọ ni. Gbogbo nǹkan fún èèyàn 5 tàbí 4 tó bá wọlé at a time. Wọ́n ti ń pariwo 4 seconds. Ó ti wulẹ̀ kó pàtàkì tó. Alhaji Galawa dẹ̀ sọ wípé wọn kò sí ààyè láti bá discuss anything. Because àwọn ènìyàn tí a bá fa ọ̀rọ̀ yìí wá sórí social media, àwọn tí mò ń try láti defend níbí báyìí ni àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀ yẹn, ká má tún kó bọ́ wọn lọ́wọ́. Kó má di wípé ṣé special treatment lẹ́ ń fún àbí okay ẹgbẹ́ kúrò níbẹ̀, okay n tó ṣẹlẹ̀ sí Bobrisky lẹ́ ń ṣe fún wọn bẹ̀. Wọ́n treat wọn specially o, wọ́n treat wọn specially, bó ṣe kọ́ treat wọn ni wọ́n ṣe ń treat wọn. Àwa tá a dẹ̀ máa wọlé, we cannot even go in with anything, not even with money. So exaggeration ti wà nínú nǹkan tí Alhaja Kaola sọ. Màá dẹ̀ fẹ́ ká correct ẹ̀, nítorí táwọn people yẹn náà bá rí, ó máa kó bá àwọn òṣìṣẹ́ tó wà níbẹ̀ yẹn. Wọ́n dẹ̀ discuss ẹ̀ níbẹ̀, mo fọlọ́run ṣẹ̀rí. Ẹ mọ̀ pé I will not lie to pack up my proof. You understand? Ẹ mọ̀ pé mi ò ní ṣe. Even kíkọ tí mo ń sọ kó má make sense kẹsàn wípé kò make sense máa ní mo gbọ́ ni. You know me for that. If you are my follower, if you are my lover, tí kò ṣe pé o wá láti gbé mi ṣubú. Then lẹ́yìn ìgbà yẹn, kò ṣe ibìkan náà ni àwọn àti Queen Naomi wà. Mo ti sọ ẹlẹ́ǹkan wípé mi ò mọ̀ bóyá wọ́n lọ rí Queen Naomi lọ́tọ̀, but kò ṣe pé wọ́n rí wọn papọ̀. But àwọn náà sọ bẹ́ẹ̀, mo kàn ń correct ibẹ̀ yẹn ni o. Then ẹlẹ́kejì, wọ́n ó wà nínú kinní yẹn wípé wọ́n ń fún wọn ní medical attention. That's a very wrong impression. It can't happen. Kò lè ṣẹlẹ̀ ńbẹ̀. Medical attention, ẹ má bínú, mo mú mi ní o. Voice mi ń dry ní time tútù yìí. A dẹ̀ tó ń tán fáànù síwájú. It is well with us in Nigeria. So even naturally, a mọ̀ wípé tí ẹni tí wọ́n fi sí àhámọ́, either prison or correctional center or anywhere, a mọ̀ wípé ní wọ́n máa gbé wọn kúrò níbi tí wọ́n wà yẹn, wọ́n á gbé wọn lọ sí ibi tí wọ́n á ti tọ́jú wọn ni. Kò ń ṣe inú ibi tí wọ́n wà yẹn ni doctor ti máa attend wọn, special treatment nìyẹn, and they are not giving them. And Oriyomi Hamzat gan wà bí ẹni tí mi ò mọ nǹkan tó ń ṣe nínú ara, but he sat down. No, he was courageously laughing with us. As I said before the break of the show, that was even the one consoling us that is ready to face anything. Ṣùgbọ́n nǹkan kan tí mo kàn fẹ́ mú jáde nínú ẹ̀, ṣe mọ̀ pé ọlọ́pàá yẹn sọ wípé ẹni tó bá wà níbẹ̀, báwọn pípọ̀ yẹn ṣe ń tú àwọn ọmọ, àwọn kan wà ní ibẹ̀ yẹn lánàá tí wọ́n wà níbẹ̀ wípé
mo wà ńbẹ̀ nígbà tí wọ́n ju ọmọ kan látòrí fence ẹ̀rù bà mí. That is true. Then wọ́n sọ wípé ẹni tó bá ní àwọn evidences yẹn kó máa kó jáde. Mi ìròyìn pé by that time anybody go ready láti record, but ó ṣeéṣe kára àwọn èèyàn tán ní evidences yẹn lọ́wọ́, because the program was even not, was not even commencing. It was not the program was not even commencing at all. Wọn ti bẹ̀rẹ̀ ètò. Àwọn èèyàn tó wà níta ni wọ́n tẹra wọn pa, kò ń ṣe àwọn àlejò tán ti gbà wọlé. Wọ́n ti géètì dẹ̀ ni. So tó bá ti géètì táwọn èèyàn ń gorí fẹ́ǹsì fúnra ara wọn, àwọn ni wọ́n mọ̀ọ́mọ̀ gorí fẹ́ǹsì, àwọn gbọ́ ògbà ibi tó yẹ kí wọ́n sọ wípé wọ́n gbà. Àsìkò tí ó yẹ kí program ó bẹ̀rẹ̀ kọ́ ni àwọn èèyàn débẹ̀. Even táwọn security gan bá máa débẹ̀, at least wọ́n ṣáà máa wọṣẹ́. Aago 7 náà ń wọṣẹ́ ni, aago 8 náà ń wọṣẹ́ ni. Lélẹ̀ tí mo mọ̀ wípé bóyá nínú knowledge ti tèmi, wọ́n máa dé ọ́fíìsì wọn máa sign pé àwọn lọ síbì kan, àbí wọ́n kàn déédéé kúrò nílé wọn, wọ́n máa lọ sí event ground ni. That is not right. Wọ́n máa wá, but àwa kọ́ la máa defend situation, but ìta ni wọ́n ti ń ti ọmọ pa. Báṣọ̀run high school tá dẹ̀ ń sọ̀rọ̀ nípa èyí, ibi tí Oriyomi ti máa ń ṣe event ẹ̀ nìyẹn. Ibi tó ti máa ń ṣe event ẹ̀ nìyẹn, ibẹ̀ ló máa ti ṣe permanently, ibẹ̀ ló ti máa ń tọ́jú àwọn ọmọ ẹ̀. Then the principal, okay, I made a mistake when I was running the something the last time, because ohun tí ẹni tí ó bá mi sọ̀rọ̀ tó jẹ́ òṣìṣẹ́ prison yard sọ fún mi pé àwọn gbọ́ ni mo sọ, mo dẹ̀ mo analyse it. But lánàá mo gba fact lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ body events. Wọ́n ní kò kí ṣe principal ló sanwó ní Ministry of Education, but gbogbo tó yẹ kó ṣe ni wọ́n ṣe. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ ní láti sit right and sit up pẹ̀lú wa. Ènìyàn pàtàkì ní gbogbo àṣejọba wa. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣèjọba lénìí, ká tó rí oṣù 6 ó máa travel out. Báwo ni wọ́n ṣe ń ṣe àwọn nǹkan ní ìlú òyìnbó tí wọ́n kì í fi record casualties? Àwọn náà wá record casualties láwọn ibòmíì, but nírú event báyìí wọ́n lè record casualties. Ṣé báwọn èèyàn wá máa ń gbóúnjẹ ọ̀fẹ́ mẹ́ tó máa tó rẹ́rẹ́rẹ́rẹ́ tó bá ní ẹ̀wọ̀ o, báwọn èèyàn ṣe ń gbóúnjẹ o, oúnjẹ ọ̀fẹ́ níbi òkú ọ̀fẹ́ àwọn èèyàn pọ̀ ń bẹ̀. Kò ṣe gbogbo àwọn tó wà ń bẹ̀ lọ́jọ́ yẹn náà ni ò lè jẹun, but wọ́n máa line up. O lè délùú òyìnbó lẹ́ni, ó máa gbọ́rọ̀ sí àṣẹ wọn. Kí ló dé? Nítorí pé òfin fẹsẹ̀ múlẹ̀. Wọ́n máa line up láti gba oúnjẹ ni wọ́n ò ní ṣe gìrìgìrì. Rírọ́ gìrìgìrì àwọn ènìyàn, ẹni tó máa control ẹ̀ ò pọ̀. In fact, rírọ́ gìrìgìrì àwọn ènìyàn nígbà tí wọ́n bá ń ṣe nǹkan ló máa ń jẹ́ kí àwọn ọlọ́pàá wa kí wọ́n máa shoot aside nígbà tápá wọn ò bá ká mọ́. Even tí wọ́n bá gba security níbẹ̀ yẹn, bí gbogbo wa ṣe ń sọ, ó yẹ kó gba security. Ṣé tó bá gba ọlọ́pàá 50 ṣó kápá àwọn tó wà níbẹ̀ yẹn? Wọ́n á rọ ọlọ́pàá mi gan dànù, wọ́n gbàbọ́ lọ́wọ́ ẹ̀. Àwọn ènìyàn wọ́n máa rọ ọlọ́pàá mi dànù, wọ́n máa gbàbọ́ lọ́wọ́ ẹ̀. Tí mo bá ń parọ́ kẹ́ ẹ máa já mi. People rushing there, wọ́n máa mú ayé sún àwọn ọlọ́pàá gan tó lọ ṣiṣẹ́ ń bẹ̀ torí wọn ò ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Nínú òyìnbó wọn á line up tó rọ́mọ̀ pé táwọn bá tún kọjá àyè ara àwọn, wọ́n máa deport wọn nìyẹn. Tí òfin ò bá ti dúró ti gbogbo nǹkan, òfin tí wọn ò dẹ̀ fìdí múlẹ̀. Ìgbà tí nǹkan bá jáde báyìí, aráàlú tó kángun sí irú àwọn nǹkan yẹn ló máa ń sábà ń jìyà. For the fact pé Ministry of Education gbọ́, ìjọba ti gbọ́. Tó bá jẹ́ nílùú òyìnbó ni, tí wọ́n bá sọ wípé òkè owó tó yẹ kẹ́ ẹ san, àwọn fúnra wọn gan máa fún wọn ní guideline nìkan tí wọ́n máa tẹ̀lé. Àwọn gan ti mọ guideline nìkan tó bá tẹ̀lé kó tẹ̀ tó di pé wọ́n máa bẹ̀rẹ̀ event. Àwọn ènìyàn gàtẹ̀ tí mo gbèdéke ibi tó lè rìn dé. Ẹ jẹ́ kí ẹ̀kọ́ òfin ilẹ̀ Nàìjíríà jáde. Gbogbo nínú gbogbo nǹkan pátápátá ẹ jẹ́ kó fi wa kó jáde kí gbogbo wa ní knowledge of faith. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin wa gan ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, nígbà táwọn mẹ̀tọ́ mòfin bá ń ṣe program lórí àwọn programs àwa presenters lẹ́lòmí à máa wò pé so tó bá rí báyìí ó lè ṣe báyìí. Nílùú òyìnbó náà tó o bá mọ òfin ẹ, wọ́n máa tẹ̀ ẹ́ mẹ́rẹ̀. Tó bá mọ̀ pé o mọ òfin, wàláhì wá tẹ̀ ẹ́ mọ́rẹ̀ wá jìyà ń tó mọ̀. Ẹ̀yin aráàlú òyìnbó wà nínú ọ̀rẹ́ mi lórí bíbá, yóò yẹ ẹ sọ fún mi pé rọ́ ni mò ń pa. Ṣùgbọ́n tó bá mọ òfin ẹ,
tó mọ ẹ̀tọ́ ẹ tẹnu ẹ yé bebebebe tó bá ti mọ̀ pé o mọ ẹ̀tọ́ ẹ wọ́n máa pẹ́ sílẹ̀. Ẹ̀dá ènìyàn burú jáì. Ẹ̀kọ́ kan nìyẹn nínú ẹ̀kọ́ àwa ìjọ àpọ́sítélì àti CAC. Ó ní pé ẹ̀dá ènìyàn burú jáì. Ọ̀ranyàn sì ni ìrònúpìwàdà àti àtúnbí àti ìrònúpìwàdà fún àwọn tí kò ronúpìwàdà àti ìparun ayérayé pé ẹ̀dá ènìyàn burú jáì. Ọ̀ranyàn sì ni ìrònúpìwàdà àti ìparun ayérayé fún àwọn tí kò ronúpìwàdà títí di ọjọ́ ìkẹyìn. Ẹ̀dá ènìyàn burú jáì kò ń ṣe Nigerians nìkan láti búra kan bring ara wa down ni. Gbogbo ibi tí ò bá ti sí nǹkan tó guideline àwọn èèyàn tí ò sí òfin tó guide àwọn èèyàn pátápátá ni wọ́n ti burú. Wọ́n bá tú wọn lẹ̀ lamẹ́ríkà àti London náà mọ̀ pọ̀ burú ju Nigerians lọ. So kò ń ṣàwa nìkan ni mùmú, kò ń ṣàwa nìkan làdá wa nìkan kọ́ lẹ́ranko. Gbogbo èèyàn lẹ́ranko, gbogbo èèyàn pátápátá lẹ́ranko. Àìgbọ́ràn wa gangan nìṣòro Ọlọ́run nítorí wípé Sátánì tó jẹ́ ìṣòro àti ọ̀tá Ọlọ́run kó sí wa nínú. Ó dẹ̀ ń direct wa, kò ṣe Nàìjíríà nìkan ni Sátánì ti ń ṣiṣẹ́ nínú ayé wa. Everywhere in the world ni. So the medical attention mentioned cannot be carried out there. Kó má lọ di pé wọ́n lọ máa charge àwọn ẹni ẹlẹ́ni tó ń ṣiṣẹ́ mẹ́rẹ̀ wípé ẹ gbọ́ ẹ lọ gba dókítà wá fún Oriyomi Hamzat àti Naomi. Ó máa kó bá wọn. So ẹ jẹ́ ká máa wo nǹkan tá a bá fẹ́ sọ kó jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ gangan nítorí pé à ń gbèjè èèyàn kan àbí pé a fẹ́ sọ wípé wọ́n ń tọ́jú wọn ká má tún lọ pọ́n wọn ní àpọ́nlú. Kó má tún lọ kó bá wọn. Mi ò mọ̀ bóyá mo wà lọ́nà o. Now mo fẹ́ fi ọ̀rọ̀ yìí mo fẹ́ fi wé ti VGM. Mo ń try láti sọ fún wa wípé gbogbo nǹkan tó bá ti ń ṣe pátápátá má gbọ́kànlé wípé àwọn ènìyàn yìn ẹ́. Táwọn èèyàn bá ti ń yìn ẹ́ jù ìgbà yẹn ni kí ẹ̀rù ó máa bà ẹ́ jù. Bóyá èmi dẹ̀ gọ̀ ni. Ìgbà táwọn èèyàn bá yìn mí jù ìgbà yẹn lẹ̀rù máa ń bà mí jù. Ìgbà yẹn ni mo máa jókòó pé nǹkan táwọn èèyàn yìn mí lé lórí mo máa yí ara mi wò wípé ṣé bẹ́ẹ̀ gan ló ṣe rí. Màá wá máa wò wípé torí nǹkan tí mo ṣe ṣòro advice nìyẹn. Mo ṣòro advice. Mo sọ èdè pé nígbéraga mo ṣòro advice gan. But mo máa ń gba advice tí má rí pé ibi tó gbé advice yẹn kà mí ò tí ì ronú débẹ̀. Torí èmi fúnra mi á ti jókòó. Màá wo nǹkan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́. Màá wo the next thing. Màá wo tó likely kí n ṣe gẹ́gẹ́ bí ènìyàn lára. Màá wo tó likely kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ó ṣe ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. So tí èmi bá ti wá ronú dé number 10 tí wọ́n wá ní ó wá fún mi ní advice lé number 4 tí èrò inú mi ti condemn kó máa kó bá mi màá ní má jà sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn. Kí n gbà tèèyàn màá ní sọ mí. Tó bá wá bínú màá máa wẹ̀ níran. Nítorí mo mọ̀ pé advice tó máa fún mi yẹn tí n bá tẹ̀lé ó ṣeéṣe kó gbé mi ṣubú. Màá wá wò ó. Níbi táwọn èèyàn yìn mí lọ yìí wọ́n nífẹ̀ẹ́ mi ni. Ṣé tí n bá yí dànù báyìí ṣé màá rẹ́ni dúró tì mí bí? Onímọ̀ye ń sọ kò sí special treatment for anybody ẹ̀wọ̀ àwọn tó ṣe kàǹkà àwọn èèyàn mo bá àwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀ lánàá. Bàbá tó kọ́kọ́ wọlé àti àwọn ìyàwó méjèèjì èèyàn ńlá tí mo recognize gidi ni. Wọ́n kó wọn wọlé pẹ̀lú everybody. Kò sẹ́ni tó lò ju ìṣẹ́jú díẹ̀ náà fún wa. Statement ẹyọ gbogbo èèyàn sọ̀rọ̀ statement ẹyọ kan péré lèmi lè béèrè torí ẹ mọ̀ pé mi wà emotional. Mo kàn wò ó wípé ṣe bá lágbára ṣe ń ṣubú leléyìí. So àwọn ènìyàn tó ń jáde ẹnìkan sọ wípé ó bá jẹ́ pé Queen Naomi ni ibi Oriyomi Hamzat torí wípé kí ni ó máa ń ṣèdájọ́ èèyàn tó bá ṣe lòmíì ni a ti sọ wípé ó yá ó yẹ kó kun ọ̀pá ẹ̀wọ̀n fún yín ni ó yẹ kó ṣe fún yín ni ó yẹ kó ṣe gbá fún yín ni. Ohun tí èèyàn bá ń ṣe táyé fi sọ wípé adé gún láyà tó fi sọ wípé adé ògún mọ́. Àwọn èèyàn pẹ́ padà lẹ́yìn èèyàn. Wọ́n pẹ́ padà lẹ́yìn èèyàn. Ohun tó bá ti ń ṣe táyé bá ti ń yìn ẹ́ ṣáwọ́ra máa ṣe lọ jẹ́jẹ́ ìjẹ́fi limitation sí. Ọlọ́run ní jẹ́ kí gbogbo wa ìṣekú sẹ́ni tí ò lè yọ ṣubú. It can happen to anybody. Àdúrà lèmi náà fi ń tì. It can happen to me. It can happen to you. Gbogbo owó tó ń yọ Oriyomi Hamzat, it can happen to you. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ yẹ kí Queen Naomi òkú síbẹ̀ ni, it can happen to you. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ yẹ sọ wípé ìwàásù ló yẹ kó máa wà kò yẹ kó máa fáwọn èèyàn ní nǹkan ibi tẹ́ ti fẹ́ máa rí nìyẹn. Nígbà tó ti fáwọn èèyàn ní nǹkan yẹ kẹ́ ti sọ. Má fáwọn èèyàn ní nǹkan mọ́. Ìwàásù ẹni kó lọ máa wà. Ó fi ọba sílẹ̀. I don't know why that one becomes our headache. Bó bá gbádùn bẹ́ẹ̀ tó bá kúrò níbi ìgbádùn problem ẹ̀ ni. Tọkàn rẹ̀ ò bá gbé nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin mọ́ tó bá kúrò ń bẹ̀ problem ẹ̀ ni. I've already said tí mo yẹ sọ nígbà tí àwọn obìnrin ṣe oríṣiríṣi láàfin nìyẹn ni mo fi sọ wípé kábíyèsí papọ̀ àwọn èèyàn tó mọ̀ nípa àṣà and everything ló yẹ kó fẹ́ ọba ẹ̀ wò ó fẹ́ lọ fẹ́ ọba kò easy. Bó o bá wà romantic highly romantic o lè fọ́ba.
tó o bá láìkì kọ́kọ́ ẹ mọ̀ wà pẹ̀lú ẹni gbogbogbò àwọn ò lè fún lóṣèlú tó o bá láìkì kan máa fọwọ́ kan ọkọ rẹ tó yẹ kó o jowú dáadáa o ò lè fẹ́ olóṣèlú o ò lè fẹ́ oní tíátà ṣebí nítorí pé àwọn ọkùnrin ní upper hand lórí wa ń làwọn lẹ́ṣẹ́ máa ń sọ pé àwọn olóṣèlú obìnrin ò ń gbélé ọkọ kí ló dé nítorí tóbìnrin máa faradà tóbìnrin gbọ́dọ̀ faradà ní tipátipá lára olóṣèlú ọkùnrin wọn lè gbà lára ìyàwó tiwọn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n obìnrin gbọ́dọ̀ faradà ní tipátipá bá ṣe ṣẹ̀dá ẹ̀ ni kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ó mì pé àti ọkùnrin àti obìnrin tó bá fẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni victims but àwọn ọkùnrin ò ní gbà tí wọ́n dẹ̀ máa borí nítorí pé ọlọ́kọ lólórí aya so wọ́n dédé pè sí pé ó yá wa lọ síbi báyìí o ọkọ á sọ wípé ń bo wọn bí ẹ dá ṣùgbọ́n tó bá jẹ́ olóṣèlú ọkùnrin ni á sọ fún ìyàwó ẹ̀ pé a tún ti ń lọ tẹ ẹ dé sínsìn oúnjẹ tí mo gbélé tí ìjẹ́wò iṣẹ́ ta gbà ni ìyàwó dẹ̀ gbúdọ̀ gbà ní tipátipá ó fẹ́ kọ̀ so tó o bá ti mọ̀ pé ò lè gbà ní tipátipá you won't marry them if you know you cannot enjoy what is happening in the palace ọba fẹ́ ṣe nǹkan kan odidi ọjọ́ méje kò gbọdọ̀ ríta kò gbọdọ̀ róbìnrin kò gbọdọ̀ ríta owó àmì kan ọba òpó ò ti lè fara da òní fọ́ba ni náà bí ṣe kábíyèsí ò da àbí Queen Naomi ò da ó bá nǹkan tí ò mọ̀ pàdé ń bẹ̀ ni àwa aládẹ mọ̀ bá ṣe máa analyse life àwọn èèyàn so VDM since the day VDM has been fighting for for the oppressed the followers reach 1 million plus. Bẹ́ẹ̀ lọ. See how people just turned just because it came out, whether it's a prank or not. See how people were coming out attacking him because he said somebody hacked into his account and they made away with the NGO money 180 million, not even knowing that the money was even multiplying. VDM just came to announce it a minimum. As I was looking at him, I said, this guy is lying because there is no reality on his face. Even when he said, I'm going to Abuja right now with Skilzo Kiniko is a policeman, we want to trace the person that attacked the account. I said this man is lying because there was no reality in his face. Because I can read face, God gives me I may not even know where you're lying. That's what we pay money give to. But sometimes I know where you're lying, I know where you're saying the truth. I was just addressing a girl. Are you a virgin? She said yes. Are you sure? She said yes. She said no. At the end of the day, she's pregnant. You understand? So I can read your face when you are lying. You understand? I know he was lying. I guess was lying, and I believe he was, because nobody can hack it. Nobody can hack into a website and made away with the money in the bank. Some people were commenting, were saying things sensible that how can someone hack into your website and they stole the money in the bank account? He was not even mentioning Zenith Bank. Now that he said it's a prank, people were still trying to say he must go to jail for that or he must be tried. And this is someone that has been fighting for the oppressed, and people were backing him up. Even if that prank, he announced happened to be an error. Show Yekiru VDM, Kiwon George. Show Yeki public George VDM. Even if that prank was an error, is it supposed to be judged? More official example, that's all of VDM, or not. I'm just showing you how people can turn back as if they turn back on the rug. You will not hear the sound of the foot. I'm telling you. Rọra ṣe o. Anybody tó bá fẹ́ ṣoore kò ní bàjẹ́ fún King Marshal Wasiu Ayinde Marshal kò ní bàjẹ́ fún wọn. Now that VDM now came out and say what I announced was prank, it's now become another thing. So people were saying it's a lie. It was not a prank. He wanted his name on people's lips. He wanted it's a lie. It is because people were not taking it easy. That is why he came out to come and tell us that it's a prank. He said it's a prank. The first time he said he wanted to check how people can be fast at turning back
at you, turning back against you. He got that. Now he said it's a prank, and now they said he must face the trial. This is someone that has been fighting for the hopeless, for the oppressed. VDM ò tí ì bá èèyàn kọ́kọ́ jà tó jẹ́ wípé òun ló oppress èèyàn, ó ń jà fún àwọn ènìyàn tí ìyà ń jẹ ní o. Ẹ wò bí a ṣe sá, bí wọ́n ṣe sáré, mi ò ní kóra mi mọ́ yẹn this time. Ẹ wò bí wọ́n ṣe sáré padà lẹ́yìn. I commented somewhere, I said this is an internet stone. When you do something right again, don't worry, your praise, your praise is, it's kept inside the cooler. Summer, I put it summer. You understand? Now, VDM now came out to announce that the money in their account was not even 180 million. He announced earlier that the money is now 240 million. Yet, they want him to be tried. She 180 leg ball. People heard 180, but he now said 60 million naira has been added to it. Yet they close that eyes, they close the eyes of that reality to say, I should say Parofwani, so it is 240. But because he said it's a prank, they said the prank Nigeria and someone in Ghana. The person in Ghana that is fainting because they stole 180 million NGO money. How much was that person contribute? How much did he contribute? How much was his own contribution out of the money that was stolen? To one fence lórí ọ̀rọ̀ lọ́rọ̀. Èló ló dá. Everybody coming out against VDM. How much did they contribute? That they are now, taking Panadol over people's headache. Ẹyọ èèyàn kan tí mi ò bú ń bẹ̀. Ẹyọ èèyàn kan tí mi ò ní bú, ò ní portable. Ní mo ní sì tí mi ṣe bú portable. Àtọjọ́ tí VDM ti jáde fún portable náà máa wá ibi tó náà ti máa wá ṣubú ẹ̀ ni. So òun náà wá gbẹ̀san ni. Portable wá gbẹ̀san, ó wá gbẹ̀san ni. Kò ní nǹkan kan tó fẹ́ ṣe ń bẹ̀ ju wípé Ọlọ́run mú ọ̀tá mi ṣubú lọ. Ó wá gbẹ̀san ni. You understand? So this is what happened to Oriyomi Hamzat. Ó lè wà sentimental níbi kan, ó lè wà sentimental lórí Christianity, ó lè wà sentimental lórí àwọn anybody, kò sí nǹkan tó kàn mí. All I know is that Oriyomi is a human being that wanted to be kind to the people that are crying, to wipe off people's tears, people that are shedding tears, people that are crying. Inside them, that they will be smiling when you talk to them, but inside them, they are mourning. He wanted to wipe their tears and make them happy. So, no matter how it happened, whether he's found guilty or not, we stand by him. So, and it's not the one that killed those children. It's not the one that killed those children. Impatience killed those children. So, that is why I said my tears is for those children. My tears is for those children that lost their life because they are the glory of Nigeria, our future. Our future. I may not have one out of them. And someone was saying, why didn't Queen Naomi, why didn't she bring Tade Nikawo there? We are mourning for 35 children that you said another one should be added. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Ṣé ebi ń pa Tade Nikawo ni? Ṣé Tade Nikawo ló ń jẹjẹ ni? Torí wípé kò wà successful. Torí wípé èṣù pòfo. Torí wípé èṣù fẹ́ gbògo. Torí wípé ó yí wọn lọ́wọ́. Torí pé àìnísùúrù yí wọn lágbòdànù. That now means àtọmọ Naomi àtọmọ Oriyomi wọ́n gbọ́dọ̀ lọ sí. Irú ìdájọ́ wo nìyẹn? Irú ìfẹ́ wo nìyẹn? Ṣé àdẹ fẹ́ràn ara wa báyìí? Ṣé ìtara wípé ó kúrò ní ààfin Ọ̀fìn Ifẹ̀ ni à ń tara ni àbí báwo? Ó yẹ kí n fi picture ní Ọ̀fìn Ifẹ̀ síbí báyìí. Ó yẹ kí add picture Ọ̀ọ̀ni Ọ̀fìn Ifẹ̀. I don't know, mi mọ̀ bóyá mo lè padà rí add. Ó dẹ̀ yẹ kí n lè rí add o. Ó yẹ kí n fi picture ní Ọ̀fìn Ifẹ̀ síbẹ̀. Mi ò dẹ̀ mọ̀ bóyá kí n dẹ̀ ṣe lọ́tọ̀ ni. Bóyá kí n ṣe lọ́tọ̀. But ó yẹ kí n fi picture Ọ̀ọ̀ni Ọ̀fìn Ifẹ̀ síbí. Bẹ́ẹ̀ ni, torí mo fẹ́ bá àwọn náà sọ̀rọ̀. Mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Bó ti wulẹ̀ kó rí. Bó ti wulẹ̀ tí ìbá sọ wípé òun máa rí
kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ bó ti wulẹ̀ kó rí ṣé picture yìí wá fine báyìí fine bí tó wà yìí ok bóyá kí n ra ṣe báyìí ìgbésí Oriyomi Hamzat kí bàbá ṣàmọ̀ wípé àwọn làwọn wà ń bẹ̀. Can you even do it like this? So mo fẹ́ bá kábíyèsí wa sọ̀rọ̀ Ọ̀ọ̀nìrìṣà sílẹ̀ Ifẹ̀ bí ó ti wulẹ̀ kó rí bó ti wulẹ̀ kó sọ pé òun á rí mo kàn gbé picture Oriyomi Hamzat pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ni ó ṣàti ṣe tipẹ́ so bó ti wulẹ̀ kó rí bó ti wulẹ̀ kó sọ wípé òun máa rí ẹni tó bímọ fún ní kúrò lálẹ́ ẹni nǹkan tí Yorùbá sọ nìyẹn tó bá jẹ́ wípé ipò ọba nílẹ̀ Yorùbá o tó bá yẹ pé ipò àṣà ni o tí àṣà wa ò dẹ̀ parun tí òwe àwọn bàbá wa ò dẹ̀ di ìmẹ́rí ẹni tó bímọ fún ní kúrò ní àlẹ́ ẹni so kábíyèsí must do everything mi ò pàṣẹ fún wọn I'm just saying kábíyèsí gbúdọ̀ ṣe gbogbo ohun tó bá wà ní ìkáwọ́ wọn kábíyèsí mi ò pàṣẹ fún yín èmi ọmọọba Olúwaṣeun Adébóyè tẹ̀ ń gbọ́ yìí èmi kì í ṣe ẹni tó ń dorí àṣà kodò kò sí tí ọba máa ṣe tí máa bọ́ síta yẹ̀yẹ́ ọba ilẹ̀ Yorùbá nígbà tí mi ti ní àǹfààní láti lè bọ́ba sọ̀rọ̀ ní kọ̀rọ̀ mi ò ní yẹ̀yẹ́ ọba níta gbangba mi ò dẹ̀ ní yẹ̀yẹ́ olórí orílẹ̀-èdè Nàìjíríà I can advise I cannot molest them because bó bá ṣe bàbá Tinubu ni ẹgbẹ́ bí wọ́n kàn ti bá dúró wájú wọn mi ò lè bú bàbá bó bá ṣe tàwọn gómìnà ni fún ipò ọlá mi ò lè dúró wájú wọn kí n bú wọn sọ tí mi bá ti lè bú èèyàn lójú èèyàn mi ò bú èèyàn lẹ́yìn èèyàn so lórí íńtánẹ́ẹ̀tì rẹ̀ ní ojú ni kábíyèsí Queen Naomi ìyá ọmọ yín ni ẹ sì fẹ́ra o ẹ fẹ́ra o òótọ́ tèmi máa sọ nìyẹn o ìyá ọmọ yín ni o tí ẹ bá ní agbára láti yọ Queen Naomi kúrò nínú ìṣòro tó wà yìí Queen Naomi kọ́ ló pààyàn ṣùgbọ́n àṣìṣe yẹn kò kọ́gbọ́n tí ẹ bá wá ní agbára láti ṣe lókè láti yẹ aago búburú yìí kúrò lórí ìyá Tadéníkáwò a jẹ́ wípé ẹ ṣe fún Tadéníkáwò bí Queen Naomi bá lọ ẹ̀wọ̀n ẹlẹ́wọ̀n ní ìyá Tadéníkáwò ọmọ ọba ni ipò tí wọ́n wà yẹn kò tí ì ń ṣe kò yẹpẹrẹ ọba lè wà ńbẹ̀ nítorí pé òfin ilẹ̀ wa ò dúró re ní àtàwọn aṣáájú àtọ̀pọ̀lọpọ̀ ọba ló yẹ kó ti wà ní rìmáìdì kí wọ́n jù sẹ́wọ̀n nítorí àwọn ìwà pálapàla tá a bá lọ́wọ́ oníkálukú bọ́ tó fi ilẹ̀ títí wá ó bọ̀ wọ ipò ó ní gbogbo ọlá tá ń jẹ àti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó lẹ́sẹ̀ bí ìyá Queen Naomi bá bọ́ síta tó bá ń sọ̀rọ̀ why are people insulting the woman mo sọ nínú ọ̀rọ̀ mi rí ibùkọ́ mi èèyàn ó jalè kó pààyàn tí èèyàn ò bá lọ́kàn èèyàn ò ní fẹ́ kọ́mọ yẹn ó lọ ẹ̀wọ̀n èèyàn á sì máa appeal fún kó má lọ ẹ̀wọ̀n lọ́dọ̀ ẹni tó lọ mọ́ abiyamọ ó máa jà fọ́mọ ẹ̀ kí ló wá dé tí ìyá jáde tó sọ pé ó ti ń ṣe tipẹ́ kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe tẹ́ ẹni kó pa inú wọn mọ́ bí ìyá bá lè jáde láti appeal láti yọmọ ẹ̀ jáde why are we insulting the woman mi ò ní nǹkan tẹ́ ẹ ṣe ò dá o but ẹ ṣáà jẹ́ ká rọra ṣe so kábíyèsí tó bá ní agbára kan tẹ́ ẹ lè ṣe láti bá wa yọ olórí kúrò ń bẹ̀ yẹn mi ò tí ì rí ní nǹkan tó pọ̀ jù nítorí Tadéníkáwò bí bẹ́ẹ̀ kọ́ ìbànújẹ́ mẹ́yẹn máa wà nínú Tadéníkáwò even tẹ́ ẹ bá ṣe tágbára yín ò bá padà ká Tadéníkáwò máa mọ̀ wípé bàbá mi ṣe bẹbẹ ọmọ kékeré ni Tadéníkáwò lẹ́ni ìdí nìyẹn tó yẹ pé nínú ìdílé mi à ń fìyàjọ opó à ń fìyàjọ ọmọ opó à ń sọ pé tí wọ́n bá wo nítorí wípé ìyàwó tí ẹ wò wípé ókè o kìíní kan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ o tẹ yà ní pọ̀sí tẹ ṣe ìyàwó tí ò pé rẹ̀ lọ́mọ àlè ni mò ń sọ o tàbí tí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí gravity ẹ̀ṣẹ̀ rẹ̀ ò ju nǹkan tó ẹgbẹ́ yìí náà lè ṣe lọ àwọn ọmọ tó kó dání tẹ fífi tínà rẹ̀ yẹn máa tó dàgbà tí wọ́n bá ń ṣọmọ àlè àwọn náà ó ṣe bí bàbá wọn bí ẹ̀yin náà ṣe lè ṣe wọ́n máa ṣe ṣùgbọ́n tó bá jẹ́ ìyàwó tí ò lálùbáríkà ni tọmọ rẹ̀ ò bá yọ máa lè yóò padà sílé bàbá rẹ̀ láti sọ pé mo mọ̀ pé ìyá mi ń ṣe tí ò dá lóòótọ́ bó tiẹ̀ nífẹ̀ẹ́ ìyá ẹ̀ láti ní ẹ dákun ẹjọ́ ilé bàbá ọmọ kìgbọn ọmọ lẹ́rù ń wọlé bàbá mi wá ṣùgbọ́n tó bá ti jọ máa lè ni wọ́n tẹ̀lé ẹsẹ̀ ìyá wọn ni kò sí ní tẹ́ lè ṣe so tí Tadéníkáwò bá wá jẹ́ ọmọ ọba
ó máa feel ìyá ẹ̀ tó jẹ́ ìyá dáadáa á dẹ̀ wá mọ̀ wípé bàbá mi ṣe bẹbẹ. So kábíyèsí apá yín ràn apá yín ò ràn bí ò ní ẹ pariwo ẹ̀ síta o bẹ́ẹ̀ pariwo ayábu yín o bẹ́ẹ̀ pariwo ayábu yín ẹ̀yẹ ṣàṣe ti yín kẹ ẹ̀tẹ́ ẹ̀rí ọkàn yín lọ́rùn. Ọlọ́run Olódùmarè á jẹ́ kí orí ìjókòó tẹ wà yẹn bí tàwọn bàbá yín ẹ máa darúgbó lórí ẹ̀ ní àṣà pẹ́lẹ́nu yín ìrọ̀kẹ́ á dọ́kiri mọ́ yín lọ́wọ́. Ilẹ̀ Ifẹ̀ ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ogun ò ní wọlé Ifẹ̀ àtifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ọmọ ìyá ni wọ́n lórúkọ bàbá àti tọmọ àti tẹ̀mí màrin wọn ò ní dàrú mọ́ àsìkò yín ò ní gbóná àsìkò yín àtúlẹ̀ Ifẹ̀ lára àtúlẹ̀ Yorùbá lára nítorí pé ẹ kì í ṣọba Ifẹ̀ nìkan o. Ilé Ifẹ̀ lórírun ayé ìlú ẹ̀sìn ìlú àṣà gbogbo Yorùbá ẹ kárẹ̀ Ifẹ̀ níbi tá a ti ojúmọ́ ti mọ́ wálé ayé ẹ ṣé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Oriyomi Hamzat, thank you for standing by him. Tí Oriyomi bá jáde àwọn tó antagonize they are not your enemies, so you should know that everybody will not sleep and face the same direction. Kò possible gbogbo wa ò ní sùn ká kọrí síbi kan náà bóyá torí ẹni ò jẹ lọ́tà tó pọ̀. Abọ́ mi rẹ o ẹ̀yin olólùfẹ́ wa Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ̀yin náà ẹni ṣíṣe ẹni ṣoore ṣe ẹni ṣìgbé ẹni ṣílẹ̀tẹ̀ wẹ́ẹ́ lọ ní kiri kan lọ́kọ̀ pé gbogbo àwọn èèyàn kan ló fẹ́ mú jẹ ó ní spiritual order tó nínú lọ́dọ̀ tèmi inú o kò ní spiritual order tó nínú kò ní nínú kò sẹ́ni kankan tó bínú ẹnìkan tó lọ rólẹ̀ dẹ nìkan ẹni tó bá lọ rólẹ̀ tó sọ wípé òun fẹ́ fi ọmọ 41 rúbọ ó kó òun àtọ́lọ́ọ̀nà wàá lọ rólẹ̀ wípé níbi tí wọ́n ti fẹ́ ṣe nǹkan yìí kí àwọn èèyàn ó kú níbẹ̀ nítorí pé ó bínú ẹni tó dá sílẹ̀ wàá wá lọ rólẹ̀ láti máa pa àwọn ọmọ kéékèèké ìwọ́dẹ̀ wàá jẹ́ ẹni ọkọ̀ Ọlọ́run kábíyèsí Elédùmarè àìní sùúrù ni sókèlè náà kò kọ́ gbogbo ènìyàn lọ́gbọ́n níbi tẹ́ bá ti máa gba nǹkan ẹ sanwó ẹ ní sùúrù kóníkàlùkù dúró kẹ fún ayín ní space kí ló wà ń bẹ̀ wọ́n ti géètì wọ́n rọ́ọ̀lù géètì wọ́n fẹ́ fagídí wọlé why kọ́nà Olódùmarè kó jẹ́ kí gbogbo wa ká ní ànító àti àníṣẹ́kù gbogbo ìdààmú àti àìní tó mú ní lọ síbi irú àwọn àpèjẹ bẹ́ẹ̀ yẹn gan kọ́lọ́run kó yọ kúrò láyé gbogbo èèyàn ṣùgbọ́n gbogbo èèyàn ò lè lówó tán bó ti wulẹ̀ kórílẹ̀-èdè dùn tó. mo ń wo kankan lọ́nà sí òyìnbó nìyá yẹn ìyá 67 years àbí 60 something years going to 70 ó sì ń tara rẹ̀ jẹun. Kí nìdí? Torí pé kò kàwé púpọ̀ láti ìgbà ọmọge òun ni kò ti ríṣẹ́ ṣe láti ìgbà yẹn ló ti ń tara ẹ̀ jẹun ó dẹ̀ ṣe ń tara rẹ̀ jẹun up till now tó ń pa $100 lójúmọ́. Òyìnbó ni kò ń ṣe Yorùbá kò dẹ̀ délẹ̀ yìí rí kò dé Nàìjíríà rí tó bá fẹ́ pín nǹkan ọ̀fẹ́ irú ẹ̀ máa lọ so kò ń ṣe Nàìjíríà nìkan láyé ti lè mọ́ wa so ẹ jẹ́ ká ra máa fi sùúrù ṣe Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ má gbàgbé update Yínká Adéyínká Victoria tí mo ti ń sọ̀rọ̀ rẹ̀ bí ó ṣe kú ó ń bọ̀ o bẹ́ẹ̀ ni mò ń bọ̀ live láti wá sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀kọ́ la dẹ̀ máa kọ́ kò ṣe láti bring èèyàn kan dà ṣùgbọ́n tí Ọlọ́run bá sọ wípé ìdájọ́ máa wá lórí aṣebi mi ò kọ̀yìn sí o. God bless us. ọ̀rọ̀ yìí náà lẹ ti gbọ́ yìí ìhà wo ni ẹ̀yin kọ sí gbogbo ohun tí arábìnrin yìí sọ ṣé bó ṣe sọ ṣé bẹ́ẹ̀ náà ni ó ṣe rí àbí ẹ̀yin ní èrò kan tó yàtọ̀ sí ohun tí arábìnrin yìí sọ yìí ẹ máa bá a fi gbogbo ẹ̀ sọwọ́ sí comment section ní abala àríwísí. Ó ṣe kókó kí àwa náà ká mọ èrò ọkàn yín ká mọ ohun tẹ́ ẹ ní láti sọ lórí ọ̀rọ̀ yìí. Ultimate Folks TV ẹ ṣeun tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ bá wa pín kó kárí oko kó kárí ilé pátápátá.